níwájú pálàsì Oòduà nínú Afẹ̀wọ̀nrọ̀ garden tó wà níwájú pálàsì Oòduà gangan níbẹ̀ ní ìṣẹ̀lẹ̀ tá a wí ti ṣẹlẹ̀ ló ti wáyé níbi ayẹyẹ ọdún 10 kábíyèsí His Imperial Majesty Ọba Adéyẹyè Babátúndé Àkàndé Ẹnìtàn Ògúnwùsì lórí àlééfà lórí àpèrè àwọn baba ńlá baba wọn. Ibi ayẹyẹ ọ̀hún ni wọ́n fi ṣe lóníbejì tàbó ń bẹta torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ńlọ ní tílé Ifẹ̀ fi joyè. Ẹni tó wá joyè lọ́jọ́ tí ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ òun náà ni olórí ààrẹ lórí ààrẹ gan tó ń jọba lọ olórí náà ló yẹ ká mọ̀ but traditionally wọn èso olórí first lady ni wọ́n. Ọọ̀ni tílé Ifẹ̀ fi sẹ́nitọ́ Olúrẹ̀mí Tinubu jẹ aṣíwájú Oòduà yèyé aṣíwájú ọmọ Oòduà lélẹ̀ tẹ́ everybody sọ wípé kò sí ní tó burú jù ń bẹ̀. Ayẹyẹ yìí ńlọ́wọ́ àgbàlejò àwọn èèyàn jàǹkànjàǹkàn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àti lágbàáyé. Níbi ayẹyẹ tá a ti rí ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ rí ààrẹ olóyè Olúṣẹ́gun Àrẹ̀mú Òkìkíọlá Ọbásanjọ́, àwọn gómìnà tí ń bẹ́ẹ̀ nísìn gómìnà Dàpọ̀ Abíọ́dún bẹ́ẹ̀, Babájídé Sanwó-Olú bẹ́ẹ̀, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sẹ́nẹ́tọ̀ Adémọ́lá Adeleke ń bẹ níkàlẹ̀, gómìnà àná nípínlẹ̀ Ògùn ń bẹ níkàlẹ̀, sẹ́nẹ́tọ̀ Ìbíkúnlé Amósùn àtàwọn èèyàn jàǹkànjàǹkàn bẹ́ẹ̀. Ìyálájé Oòduà náà ń bẹ́ẹ̀ Chief Mrs. Tóyìn Kọ́ládé. Ọ̀rọ̀ yìí wá ṣẹlẹ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ní sọ̀rọ̀ lọ́wọ́ tàbí ká sọ wípé gómìnà ẹ̀sẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ní nǹkan kan wá ṣẹlẹ̀. Kí ni tó ṣẹlẹ̀? Ẹ̀yin náà rí bẹ́ẹ̀ bá dẹ̀ rí ẹ gbọ́, bẹ́ẹ̀ bá dẹ̀ gbọ́ tẹ́ ẹ̀ rí mo máa wòrán ẹ̀ wá fún yín, àkàálẹ̀ rẹ̀ ń ó fi hàn yín. Ṣùgbọ́n kí n tó fi hàn yín, èmi tí mi ò tí kì í ṣe èmi ló ṣẹlẹ̀ sí, ara mi kò tì kọ̀ pé ń bo lórílẹ̀‐èdè yìí ń lọ. Èèyàn kan kì í fọlá jí ọ, iyì ló bá forí bíbẹ́ ṣe kò sọ́ba tí mò jẹ́. Bẹ́ẹ̀ èèyàn bá jẹ́ ìyàwó olórí orílẹ̀‐èdè jù bẹ́ẹ̀ lọ, gómìnà ló nípínlẹ̀. Bí gómìnà bá sọ wípé ojú ọjọ́ ọ̀dà nínú ìpínlẹ̀ o kẹ́nìkan kan mọ̀ wá o, Ọlọ́run bá mi gbọ́ kò sẹ́ni tí ó wà á. Gómìnà ń bẹ ń kalẹ̀, gómìnà fẹ́ sọ̀rọ̀. Ẹni tí ọba ṣàjèjì sí mọ́ Governor Ademola Adeleke, always happy man, ẹni tí ò ní bànújẹ́ ńgbà kọ̀ọ̀kan rí, tọ́lọ́hùn sì ní jẹ́ kó rí tí yóò bà á nínú jẹ́. Ta lè rí kábíyèsí, ta lè rí gómìnà sí kọ́kọ́ àwọn orin ìyìn Ọlọ́run lógo, kò sí ní tó burú ń bẹ̀ o, kákọrin ká fi yìn Ọlọ́run lógo. Gómìnà sì máa jó, ó wà natural, whatever téèyàn bá lè sọ kó sọ, gómìnà Ademola Adeleke yóò sì padà jó lọ́la. Nbi tó ti ń rí ìdùnnú tiẹ̀ nìyẹn. Ẹ ń bá gbà fún déédéé, ẹ ń tí ò gbà fún déédéé, ẹ ń bá fẹ́ràn rẹ̀ déédéé, ẹ ń tí ò fẹ́ràn rẹ̀ déédéé. Alára ló lára, aláyé ló láyé ẹ̀, alára ló mọ̀ pé ò le, kálukú lọ́mọ tí ń dùn nínú. In fact, Governor Ademola Adeleke jẹ́ ẹ̀kọ́, ó jẹ́ inspiration fọ́pọ̀lọpọ̀ èèyàn. Ń pé torí pé èèyàn wà ń pò kan kò túmọ̀ sí pé èèyàn gbọ́dọ̀ ṣe tí yóò múnú èèyàn dùn. Táwọn èèyàn máa ń complain nípa ní Adéyẹyẹ Ẹnìtàn Ògúnwùsì náà nìyẹn. Wọ́n lọ́pọ̀lọpọ̀ nǹkan ní kábíyèsí ń ṣe tí ó yẹ kí wọ́n ṣe.
meanwhile gbogbo ohun tí Ọọ̀ni ń ṣe pátápátá ló wà natural. Ọọ̀ni ò act, Ọọ̀ni ò pretend, Ọọ̀ni is always Ọọ̀ni níwájú gbogbo ayé ń bẹ̀. Ìyàwó ààrẹ sẹ́nétọ̀ Olúrẹ̀mí Tinubu wọ́n tẹ gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun lójúmọ́lẹ̀ láti lọ sọ fún Governor Ademola Adeleke wípé orin ti tó, òun fún oníṣẹ́jú 5 o, tó bá dẹ̀ kọjá ìṣẹ́jú 5 yìí wọ́n sọ pé kán pa microphone mọ́ lẹ́nu. Ó wà very very embarrassing. Kódà ká lè yàn bá àyàn jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan kọ́ ẹ kó tó bẹ́ẹ̀ yẹn à ń bọ̀sìn Ademola Adeleke ọ̀pọ̀ ọmọ ẹnì kankan, kò gba ìyàwó èèyàn kankan, kò gba yọ ọba, kò gba ti joyè. Ògbé kálukú ọmọ ṣẹlẹ̀ ayé ẹ̀, gbogbo àrà tó bá wò yẹn ẹ dá ẹ kọ́ mọ́ díje lábẹ́ PDP, kọ́ mọ́ ṣe nǹkan kan, Ọlọ́run ló nípò. Bí kádàrá bá ní yọ padà débẹ̀ yóò débẹ̀, bó ti wù kéèyàn ó ṣe tánàdí tó ń gbọ́n ṣe tánàdí Bola Ahmed Tinubu ṣe bó padà járe. Bọ́ bá sì ti wà nú àkọọ́lẹ̀ wípé ẹ̀kan tí yóò ṣe ni ló ti ṣe òun, ó ti break record. Nínú ilé wọn nìkan a rí gómìnà 2, ẹ̀gbọ́n rẹ̀ ṣe gómìnà, ó ṣe sẹ́nétọ̀, òun náà ṣe sẹ́nétọ̀, ó ṣe gómìnà. Rẹ́kọ̀dù kan tó jù bẹ́yẹn lọ ò tún sí mọ́. Bọ́ bá wá jẹ́ pa bá kórìíra èèyàn gan kò yẹ kó tó bẹ́ẹ̀. Aya rẹ̀ lè rán èèyàn lọ lóòótọ́, ò ní pé n tó mú ìyàwó ààrẹ ṣe bẹ́ẹ̀ ọ wà, màá sọ fún yín. Ṣùgbọ́n irrespective tó wò kó jẹ́, kò yẹ kí wọ́n embarrass gómìnà wa tó tó bá wọn. Gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun pátápátá ni wọ́n rí fín náà tẹ̀ lójúmọ́lẹ̀. Now oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti pé ìyàwó ààrẹ pé kó tọrọ àforíjì lọ́wọ́ Ademola Adeleke. Àpilẹ̀kọ tí wọ́n sì tún rí tí ìyàwó ààrẹ fi síta nípa àwọn alágbàtà ní máa ń sọjà àdọ̀ wọn, àwọn náà máa ń rìdí mínì sí nǹkan tí ò nítumọ̀. Pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn kì í ṣe nǹkan tó lọ dandan, kì í ṣe tó yẹ ká máa gbàgbé ẹni gbàgbọ́ ọtí. Wọ́n ti gbàgbé pé bí ó bá ṣíṣẹ̀lẹ̀ kò ní sí tàn, ní tó bá ṣẹlẹ̀ náà láyé sọ̀rọ̀ sí. Ẹnìkan kì í sì gbọ́n tán. Kódà Aṣíwájú Bola Ahmed Tinubu kọ́ ló gbọ́n jù lórílẹ̀‐èdè Nàìjíríà. Níbi tí àwọn gan máa gọ̀ sí pọ̀, ìwọ̀nba níbi tó gbọ́n sí. Ń ló fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ bí làwọn èèyàn ti ń pe sákíyèsí. Ó kù díẹ̀ ń bí o, ó kù díẹ̀ ń bí o, eléyìí ò tí ì tó o, eléyìí ò tí ì tọ́ o. Kì í ṣe bó ṣe yẹ kán ṣe yìí wọ́n ṣe ń ṣe. Tó bá jẹ́ pọ́ gbọ́n ni kò ní fìyàn jẹ mínísítà kó tún yọ kó ń bẹ̀ nígbà tó ń tọ́ òkúnjó ṣe bóyá kó ń gangan mọ̀ pé òkúnjó sùn àbí òkúnjó sùn mọ̀ òkúnjó sùn wọn. Àwọn service chiefs tán fi jẹ tán tó ń yọ àwọn kan kó ń bẹ̀ tó ń fa àwọn míì sí. Ká ní ààrẹ gbọ́n ni yóò yẹ kó ti mọ capacity wọn, capability wọn láti lẹ̀. So kọ́rọ̀ mi ọmọ bàdà bí ẹni pé mò ń sàríèrè sọ. Ẹ̀já jọ wo fídíò yìí kẹ́yìn gangan gẹ́gẹ́ bí ọmọlúàbí kẹ́ ẹ sọ ìwọ ọmọlúàbí tí mẹ́ńbẹ̀ tíyàwó ààrẹ sẹ́nitọ́ Olúrẹ̀mílẹ́kún Tinubu tó wù ń bẹ̀ ọ́n. God bless you. Èmi nìkan ló yé, kò lè yé ẹnìkan kan. Ìdí tí mo fi yìn bàbá. Èmi nìkan ló yé. Ìwọ lọ́lọ́run mi, ìwọ ẹlẹ́dàá mi, ọba àwọn ọba, Olúwa Olúwa, ọba títí láyé, kò lè yí padà. Oṣù yẹn mẹ́ni Kò ní bẹ́ẹ̀ kó padà kó wà. máa jẹ ní 5 minutes. Orí ti tó báyìí. Títí ayé. Ṣé kí n má ṣe protocol? Kí ni má ṣe protocol? Ó yẹ bẹ̀rẹ̀ sí í ṣe ó ti mà. Okay. Ẹ máa ní mo jẹ́. Mo mọ̀. Ìyàwó olóyè tí lọ lábẹ́ àṣẹ ọlọ́pìn àdìmúlà wọ́n ya àwòrán báyìí fún ìrántí pàtàkì ọjọ́ àyájọ́ òní. Mo nígbàgbọ́ pé ẹ wo fídíò yẹn dáadáa. Ìwọ ọmọlúàbí wo ní bẹ́ẹ̀ ìyàwó ààrẹ lọ́ọ̀rì bá gómìnà, ìyá ni mí o,
ẹ fò protocol orin ti tó ìṣẹ́jú 5 mo fún yín o lẹ́yìn ìṣẹ́jú 5 màá yọ máìkì. Ó wà very very embarrassing. Now kí ni reason tí Madam Olúrẹ̀mí Tinubu ṣe gbé ìgbésẹ̀ tán ṣe nǹkan tán ṣe? Ìwádìí fi hàn pé lóòótọ́ ni pé ilẹ̀ ti ń ṣú ọjọ́ ti ń lọ. Madam ò tí ì make speech tiwọn. Wọ́n dẹ̀ sọ wípé helicopter wọn gbé wá kì í ṣe pé wọ́n sọ gan helicopter wọn gbé wá. Wọ́n dẹ̀ ní táago 6 bá ti lù helicopter ò lè gbéra mọ́. But that is the reason and purpose tí wọ́n fi ń kánjú. Bó bá wá jẹ́ bẹ́ẹ̀ ìyẹn á máa pè kánú àwọn èèyàn tó wà nílẹ̀ bóyá security gbàwé pélébé yìí o fún governor. tó governor o ẹjọ́ torí àsìkò wa o àwa ń padà sàbújá o àwa ń padà sẹ́kọ̀ọ́ o helicopter la gbé wá helicopter wo ò sì ní lè gbéra mọ́ táago 6 bá ti lù. Governor jẹ́ ẹni tó wà understanding àgbàlagbà ni òun náà sì mọ nǹkan tí ń ṣẹlẹ̀. Now òní yóò wá sọ pé tó pẹ̀lú àsìkò wa àti àwọn nǹkan tó tún kù tá a fẹ́ ṣe gbogbo ẹni tí ń bá lè kí gbogbo mo fẹ́ fún protocol nǹkan ìyẹn jẹ́ ọ̀rọ̀. So lórúkọ gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun inú wa ò dùn sí ìgbésẹ̀ first lady láti wá tẹ̀ wá lójúmọ́lẹ̀ nílùú wa. Tó bá jẹ́ pé ìlú Àbújá ló ti ṣẹlẹ̀ a lè béèrè pé kí ni Ademola Adeleke náà wá lọ. Ṣùgbọ́n onílùú ló nílùú onílé ló nílé onílẹ̀ ló nílẹ̀. Gbogbo ń tọrọ mọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun lónìí àti èèyàn tí ń bẹ ń bẹ o àti gbogbo nǹkan tí ń mí àtèyí tí ọ̀sẹ̀ mi ń bẹ gómìnà ló ní gbogbo wa. Respect á máa wà fún ìyàwó ààrẹ lóòótọ́ ṣùgbọ́n gbà tẹ́ bá dé national ni o. So ẹ má jẹ́ ká mọ rí àwọn nǹkan kan lára yín tí ó fi mọ́ mú ẹnu àbùkù kàn yín. First lady mọ̀ ń sọ Madam Olúrẹ̀mí Tinubu bá bá fẹnu àbùkù kàn yín kò sí nǹkan tẹ́ ṣe. Kò sára tẹ́ fi wá dá kò sọ́sẹ̀ tẹ́ fi wá gún. Ṣùgbọ́n dáa káyé ó máa ròyìn èèyàn dáadáa ju ká máa kàn yàn lábùkù lọ. Gbogbo àní nǹkan sára sí ní nǹkan sára sọkọ yín là ń gbàdúrà fọkọ yín kó ṣàṣeyọrí. Ẹ̀yin náà ẹ má wá ṣèṣe ẹ má yọ àyọ̀pọ̀rọ̀ tí àkèrè yọ̀ tó iṣẹ́ ń tan ìwọ̀ntúnwọ̀nsì ló yẹ kí nǹkan mọ̀. Bó bá wù yẹn tọrọ àforíjì tó bá wù yẹn má tọrọ àforíjì. Àwa ti sọ fún yín pé nǹkan tẹ́ ṣe ó kù púpọ̀ káàtó kò tọ̀nà kò sì dáa. Níbi ò ní ṣẹlẹ̀ sẹ́ẹ̀dẹ̀ yín kò ní ṣẹlẹ̀ sẹ́ẹ̀dẹ̀ wa. Ìjínigbé lọ́tún àtòsì kò ní kàn wá o. Ẹni tí ọkàn wá kò ní kàn wọ́n kò ní kàn wá kò ní kàn bí wa torí pé bó bá ti ń gbàdúrà Ọlọ́run má jẹ́ ń ṣàìsàn máa ń gbàdúrà àwọn tó súnmọ́ kí wọ́n má ṣàìsàn o. Òde lọ́pọ̀lọpọ̀ ọgbà aláìsàn gangan kọ́ ní ṣàìsàn ẹni tí ń tọ́jú ẹ̀ ní ṣàìsàn ẹni tí ń lọ sókè sódò ní ṣàìsàn ẹni tí ń gbé gbọ̀nsẹ̀ tí ń gbé tọ̀ ní ṣàìsàn ẹni tí ń gbé tọ́ tí ń gbé ẹ̀jẹ̀ lọ ṣe tẹ́sítì ní ṣàìsàn ẹni tí ń wó oògùn tí ń wá abẹ́rẹ́ káàkiri òun gangan ló lórí aláìsàn o ẹni tí ń gbọ́ kí láàjẹ́ kí láàmú lórí ìdùbúlẹ̀ àìsàn òun gangan láláìsàn ẹni tí ọkàn wá Ọlọ́run Ìdùmarè ò ní jẹ́ kọ́kàn wọn láṣẹ Òdùmarè. Now ọ̀rọ̀ tọ́kan gbogbo wa náà ni mo bá wá o kí ló sì kàn wá bí ọ̀sọ̀rọ̀ ìjínigbé ìgbésùnmọ̀mí banditry here and there north east west south mi ò sábà ríbi tí ò ti sí ìjínigbé lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó lámì tó lápá ni wọ́n ti wí àríwísí wọn. A nígbàgbọ́ wípé ó ṣeéṣe kíkí ní ọ̀hún ó dó kórokùn gbàgbé kórodò lọ́mú mẹ́. Ṣùgbọ́n ẹnu dùn rò fọ́ àgàdà owó a máa dùn bẹ́gi lóko. Ńjọ́ wo ni banditry dé? Ńjọ́ wo ni ìgbésùnmọ̀mí bẹ̀rẹ̀? Àwọn wo ló bẹ̀rẹ̀ rẹ̀ kí lè ro wọn? Ta ló ṣẹ̀ wọ́n? Ta ni wọ́n fẹ́ gbẹ̀san lára rẹ̀? Ọdún mélòó wọn ìgbẹ̀san? Ọdún mélòó làwọn èèyàn kan ní làwọn kọ̀mọ̀dé ó ṣe máa jí ẹ̀ṣẹ̀? Torí pé yà ìmọ̀dé ńlọ ọ̀pọ̀lọpọ̀ nínú wa ń jẹ àmọ́ nǹkan kan tó pilẹ̀ rẹ̀. Bó bá jẹ́ ìjọba ló ṣẹ̀ wọ́n ọ̀nà wo ìjọba gbà ṣẹ̀ wọ́n? Bí ìjọba bá ṣẹ̀ wọ́n àwọn nìkan kọ́ níjọba ṣẹ̀ gbogbo wa níjọba jọ ṣẹ̀. Gbogbo àwọn tí ń so lórí wa ò lórí burúkú gbogbo wọn. Gbogbo àwọn tí wọ́n láwọn ń darí wa tí wọ́n ń ṣáájú wa níbì kan tàbí ọ̀nà méjì olè
agbàlọ́ mẹ́rin baálẹ̀ jòǹtolo ní gbogbo wọn ẹ̀sùn pé mi Àkàndá sọ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ látòrí olórí ìjọ bóyá lànà ti kìrìsìtẹ́nì àbí lànà ti mùsùlùmí bóyá lànà tàbáláyé olè ọ̀fọ́n ní gbogbo wọn. tá a bá kú ń bẹ̀ tá a bá lọ sórí àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà ká bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn olóṣèlú àti kánsílọ̀ o àti chairman o house of assembly member house of rep member of the senate gómìnà minister commissioner ààrẹ olè olórí burúkú olórí gbogbo wọn. ìdí ni wípé ọ̀nà tá a fi ṣèjọba tí fi dùn tí fi dáa kò pẹ́ kò pọ̀ ntí mẹ̀kúnnù ló ń fẹ́ òtó nǹkan owó iye owó là ń gbọ́ lójoojúmọ́ àǹfààní olóòkan kò yọ sára wa kò sí nǹkan kan tí wọ́n rí ṣe iná lẹ́ńtíríkì láti 1999 tá a ti padà sí democracy wọn ò tí ì rí ṣe dòní jẹnẹrétọ̀ ńlá ń lò sáásá àwọn kan ti yé bọ́ àwọn yẹn ń lo sólà àwọn tí ń lo sólà gan tó ń kọ̀ǹpléènì wọ́n ní bóòrùn ọ̀bá mú àwọn eré yìí lò dáadáa ó ní tágbára sólà lè gbé ó ní tí wọ́n lè fi sólà sí bó bá lọ fẹ́ ṣe sólà ní ìsìn oníye tí ń bá dé ńgbẹ́ ń bá lówó náà ni ó yà díẹ̀ gbogbo àwọn nǹkan yìí ńlá àwọn tí ń ṣèjọba lórí wa fi fẹ́ẹ̀lì wa. bákan náà tá a bá ń sọ̀rọ̀ nípa ojú òpópónà ẹ sọ ojú òpópónà wo ló dáa nínú ìlú tẹ́yìn ń gbé ojú òpópónà wo ló dáa nínú ìpínlẹ̀ yín tá a lè fi yangàn wípé nínú ìpínlẹ̀ wa o alójú òpópónà tó dáa tá a fi ń rìn ètò ọrọ̀ ajé ńkọ́ àìríṣẹ́ṣe tó gbòde kan gbogbo àwọn nǹkan wọ̀nyí ń lọ contribute sí ìgbésùmọ̀mí ìjínigbé ìlọ́nilọ́wọ́gbà tó gbòde kan káàkiri àpilẹ̀kọ kan mo wá bá pàdé àpilẹ̀kọ ń rè mí mo sì mọ̀ pé àtèmi àtẹ̀yìn láàrin nǹkan kan kọ́ ń bẹ̀ ẹni tó kọ òun náà ni ọ̀túnba Dr. Abdulfaili Àbáyọ̀mí ọdún owó ṣé fáìlì wà ní tí ń jẹ́ fáìlì wà bóyá Abdullahi dẹ̀nà fẹ́ kọ́ ó pè ní an urgent call for total mobilization against the banditry crisis for immediate release ó pè rẹ̀ ní national chairman Aṣíwájú Ahmed Tinubu support group wọ́n mọ̀ pé national chairman Aṣíwájú Ahmed Tinubu support group ni wọ́n ti wá o ìbá ṣe é ṣe ìbá ti mọ̀ ká but táìtù ẹ̀ tó mú mi tí mo fi fẹ́ kà á òun náà ni a nation under siege a nation under siege. Mr. President, the soul of Nigeria is saturated with the blood of the innocent. Ó tọrọ lọ́sọ̀ ọ̀yà kàlóòtọ́ o. While we deliberate, our people are slaughtered in their farms. Our children are abducted from their schools. And our highways have become corridors of death. Villages have been erased from the map. This is not merely insecurity. It is a full-scale invasion, and Nigeria is yielding ground daily. The entities with labeled bandits have evolved into a sophisticated parallel state. They are heavily armed, ideologically driven, and territorially ambitious. They control illegal gold mines, generating billions in illicit revenue. They impose taxes on communities, operate a thriving kidnapping industry, and flaunt their power by negotiating with state governments as equals. Their success is not a result of superior strength, but of our collective failure to confront them with the decisive force they warrant, which is very, very correct. Ìṣe pé wọ́n lágbára kankan síbi kankan mo ti wí bẹ́ẹ̀ rí wọn ò lẹ́mìí méjì kódà wọ́n lójoojú pátámọ́ lọ bọ́wọ́ bá bá wọn ṣùgbọ́n torí pé àwa tó yẹ ká kojú wọn ẹ̀rù ń bà wá ń sá sẹ́yìn n ò lè wá kú àwárò lè yí àyòróyè lè bàbá wa jẹ gbogbo àwọn nǹkan yìí
ń ló mú wọn gbilẹ̀ sí lójoojúmọ́. Technologically wọ́n wà equipped. Làwọn ọlọ́pàá máa sọ fún ọ pé n ti ń bẹ lọ́wọ́ àwọn èèyàn wọn ó burú pọ̀ o, kò ṣeé dojúkọ o. Ṣé bá ṣe máa wòran lọ rèé tí wọ́n ò fi gbalẹ̀gbalẹ̀ gbàlú máa lọ́wọ́? Wọ́n ti lé odidi àwọn èèyàn lù jáde kúrò nípínlẹ̀ Kwara, kò sẹ́ni kankan náà ló mọ́. Ọjọ́ wo la máa face reality? There is only one reality. Reality ẹyọ kan ṣoṣo náà ni pé ìjọ tá a bá tó ṣẹ́jú padà, tá a tó ṣíjú padà sí wọn, ọjọ́ náà ni wọ́n tó sá lọ. Bá a bá ṣíjú padà sí wọn, ọjọ́ náà ni wọ́n tó mọ́kàn kó ń bẹ̀. Ńgbà tó jẹ́ pẹ̀mí gbogbo wọn bá fẹ́ bọ́ tán, ọjọ́ náà ni wọ́n gbàgbé nǹkan tí wọ́n yọ̀ǹda gbogbo tán làwọn ń ṣe. 2. The architecture of complicity. Every ransom paid funds their war chest. Because bẹ́ẹ̀ ṣe ń san ransom, wọ́n ní gọ́ọ̀tì gan o. Wọ́n ń charge ransom pẹ̀lú billions of naira. Wọ́n ń béèrè lọ́wọ́ federal government. Àwọn ọmọ iléèwé táwọn kó ń jó ní káwọn tó fi wọ́n lẹ̀ àwọn gba 1 billion. Wọ́n ń béèrè 100 million. Wọ́n ń béèrè 15 million, 20 million, 50 million, 10 million, 5 million. Gbogbo owó tá à ń san fún wọn yìí, wọn ò ní fi ragi jẹ́nu gbó, wọn ò ní fi ragbó jẹ o. Nǹkan ìjà olóró ni wọ́n tún fi ń kó o jọ. Kí wàá ní motive wọn? Ṣé bẹ́ẹ̀ náà wọ́n lágbára tó tíjọba ò wá lè ṣẹ́gun wọn? What if tó bá jẹ́ pé àwọn tá à ń pè ló ń sùnmọ̀ mí nìsín ń wá lórílẹ̀‐èdè míì tó gbógun torílẹ̀‐èdè Nàìjíríà? Ṣé bá ṣe máa wò wọ́n ràn náà ni? Ṣé bá ṣe ṣẹ́gun wọn tì náà ni? Ọlọ́run ṣàánú wa. 2. The architecture of complicity. Every ransom paid funds their war chest. Every illegal mining site left operational bankrolls their arms purchases. Every compromised official they exploit undermines our national security. Lọ́pọ̀ ọgbà àwọn ọmọ iléeṣẹ́ ológun tí wọ́n ní kàn kọjú ìjà sí wọn, àwọn náà ni wọ́n ń communicate pẹ̀lú wọn. Àwọn náà ni wọ́n ń fi ọrùn ṣiṣẹ́ sápò àwọn tí wọ́n ránṣẹ́ tó fi di pa àwọn onísùnmọ̀mí yìí. Wọ́n ń dẹ́mi àwọn ọmọ iléeṣẹ́ ológun wa légbodò. Ń bọ́ jẹ́ pé wọ́n ti sọ̀nà dè wọ́n. Àwọn ọmọ iléeṣẹ́ ológun tọwọ́ wọn bá wọ́wọ́ táwọn ń gbà bọ̀bẹ́, àwọn náà ni ó ṣàgbọ́dẹ gbà fáwọn tó kù wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ń ro wọn lágbára sí i. Ó dẹ̀ ń jẹ́ kí àkùdé ó bá dé bá ètò ààbò orílẹ̀-èdè yìí. Ètò ààbò orílẹ̀-èdè wa mẹ́hẹ̀ kọjá àfẹnusọ. There are powerful individuals within our borders, in business and in politics whose silence and complicity are stained with the blood of the fallen. Nǹkan gbìyànjú àti sọ́nbẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló nífọ̀n tó lè kánná, wọ́n lágbára láti ràn wá lọ́wọ́ lórí ẹ̀sùn, láti ràn wá lọ́wọ́ lórí wàhálà ètò ààbò tó mẹ́hẹ̀, ṣùgbọ́n wọ́n káwọ́ gbéra torí kíní ọ̀hún ọ̀kàn wọ́n. Wọ́n mọ́wọ́ lẹ́rán torí pé kíní ọ̀hún ò lè dọ́dọ̀ wọn, kò sì dọ́dọ̀ wọn. Wọn ò wé nǹkan kan torí pé ọmọ tí wọn ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà, àwọn gan wọn lọ wọ́n bọ̀ bí ìlẹ̀kẹ̀ dé àtiró ní. Kò wá sí bí ó ṣe jà títí tí yọ jà dọ́dọ̀ wọn. Látàrí èyí wọ́n rí ní èrè pé kíní yóò kà wọn. Nǹkan gbìyànjú àti sọ ń bí ni pé á béèrè ẹ̀jẹ̀ àwọn ẹ̀mí tí ń ṣòfò yìí lọ́wọ́ wọn torí pé wọ́n lágbára torí ọ̀fẹ́ láti ṣe, ṣùgbọ́n wọn ò ṣe nǹkan kan torí pé kọ̀ọ̀kan wọn Ọlọ́run ọ̀dà. We must have the courage to name them, shame them, and bring them to justice. Sáà wá lè rí lẹ́yìn ọ̀sẹ̀ ó yẹ kí ká ní ìdánilójú, ká lákìtìyàn, ká lákìkanjú láti máa dákọ wọn, kó má fi wá lẹ́nu láti dákọ wọn. Ká sọ̀rọ̀ gbá orí wọn, ká kàn wọ́n lábùkù, ká dójú tì wọ́n, ká wá fi wọn fojú wọn winá òfin ẹ̀gbọ́. Then àwọn tá a lè fojú wọn winá òfin làwọn tí ń hùwà bàjẹ́. Kì í ṣe torí pé ẹnìkan ọ̀ràn wá lọ́wọ́. Àwọn tí ọ̀ràn wá lọ́wọ́ a lè dákọ wọn, ìwọ́n rí bí mọ̀ pa mọ̀ wọ́n. Àwọn tí ọ̀ràn wá lọ́wọ́ a lè kàn wọ́n lábùkù kí wọ́n lè mọ̀ pé àwọn ò jẹ́ nǹkan kan, kí wọ́n lè mọ̀ pé kú lòpin ẹ̀dá. Njọ́kíjọ́ tí kú bá ti wọlé ló ti mẹ́ni rè lọ. 3. The blueprint for victory exists. We do not need another committee. We do not need another statement of deep concern. We need action.
ṣé gbàgbé ó túmọ̀ sí pé akẹ́dọ̀rọ̀ Awikonko kì í sòmùgọ̀ bí mi ò bá jọ lọ́gbọ́n a jẹ́ pé mi ì sòmùgọ̀ náà mo wà in between. ẹ rí i pé tí mò ń pariwo láti ẹjọ́ yìí ni pé ẹjọ́ wẹ́wẹ́ àròyé jòǹpẹ̀rẹ̀ ètè kò lè gbé adébìnrin kan kò lè ṣẹ́gun ìgbésùnmọ̀mí. We need action. Action tá a ní ìdìkì sí eléyìí tá a rìkọ́ọ̀dù sínú kámẹ́rà eléyìí tá a rìkọ́ọ̀dù sọ́kàn wa wípé lóòótọ́ la jàjàyè ẹ̀ ń bá lójú ogun gbogbo ń tó ṣẹlẹ̀ lójú ogun kọ́ lèèyàn lè ròyìn tán èèyàn gbàgbé àwọn kan èèyàn ṣàsọdùn èèyàn bàbù mọ́ ẹ jẹ́ ká fi eléyìí tó bá ṣẹlẹ̀ lójú ogun káwa náà fi ṣe hyperbole. Mo nígbàgbọ́ pé àwọn èèyàn tọ́rọ̀ kàn ó ti yé wọn. The Nigerian military and intelligence community possess comprehensive battle-tested counter-insurgency blueprints. Lóòótọ́ ń làwọn tó wà nígbọ̀nù ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ lókè òkun, wọ́n nímọ̀ kúmọ̀ lókè òkun, wọ́n mọ ọgbọ́n àyíníkì wọ́n mọ àyíníkì padà. Ọ̀nà tá a fi lè ṣẹ́gun ìgbésùnmọ̀mí fúnra lára wọn oríṣiríṣi ọ̀nà wọn mọ oríṣiríṣi nǹkan wọn mọ̀ ń pa rẹ̀. These plans, crafted by veterans of the Sambisa campaign, detailed integrated strategies for 1. Kinetic operations. Deploy rapid response strike forces to dominate and clear our forests. Lára àwọn ọgbọ́n tá a lè dá náà ni káká àwọn ọmọ ogun ni wọ́n kọ́ṣẹ́ mọṣẹ́. Akún wọn lùgbẹ́ ẹ̀fọ́ náà gbóyìí mọ́. Bàbá wa fẹ́ ṣe tá a fẹ́ rí ṣe dáadáa. Gbogbo àwọn èèyàn ló tọ́jẹ́ gìrìpákùnrin ẹ má jẹ́ àfojú wípé wọn ò ní kakí ká má fi underrate wọn o. Ẹni tó bá ti nífẹ̀ẹ́ sí kájọ clear nu gbó wa ẹ jẹ́ káwọn iléeṣẹ́ ológun kó jagamu lé wọn lọ́wọ́ kí wọ́n kọ́ wọn bá ń ṣe é yìn. Òyeyè wa pé ńgbà wọn fẹ́ jagun abẹ́lé ń jò ní ogun Biafra ń lọ mọ́kọ lọ́dọ̀ ìyàwó rẹ̀ ń rè mú baba lọ́dọ̀ àwọn ọmọ wọn láì ṣe pé wọ́n ṣiṣẹ́ ológun rí tẹ́lẹ̀ wọ́n dẹ̀ kó wọn lórí fíìdì wọ́n kọ́ wọn bá ń ṣe ń yìnbọn omi ọlọ́ọ̀ sí ń bẹ̀ o ọkùnrin sáni ọkùnrin ìgbénu ilé ojú ogun lọkùnrin máa ń wà wọ́n kọ́ wọn bá ń ṣe ń yìnbọn wọ́n kó bọn lé wọn lọ́wọ́ ojú ogun yá náà nù bó bá wú ọ mọ̀nyìn tọ̀dọ̀ ẹ kò jẹ́ kán fìbọn fọ́ orí ẹ̀ dànù wàhálà lé ayé tiẹ̀ nu. So bàbá fẹ́ ṣẹ́gun orú nǹkan báyìí ẹ jẹ́ kí gbogbo wọ́n gbanú gbó lọ àwọn tó bá fìfẹ́ hàn pé ó dáa èmi náà kúnjú òṣùwọ̀n mo fẹ́ bọ́ bẹ̀ ẹ̀kọ́ mi mo bá sì bàbá yìí ti ń kílẹ̀ àánú gbó tán àwọn ológun kí wọ́n sì gbà mọ́ padà lọ́wọ́ wọn mo nígbàgbọ́ pé lẹ́yìn ò tí ì kọjá níta yìí téèyàn lè ṣe. 2. Financial strangulation, seizing all illegal mining sites and dismantling the domestic and international financial networks that support these terrorists. Gbogbo eléyìí agbára rẹ̀ ń bẹ lọ́wọ́ ìjọba àpapọ̀ báwo ni wọ́n ṣe ṣe ìgbésẹ̀ táwọn gómìnà apá àríwá òkè ọya orílẹ̀-èdè yìí gbé ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí ìgbésẹ̀ akin ìgbésẹ̀ ńlá ni wọ́n ní kí wọ́n kọ́kọ́ suspend gbogbo ntọ́jẹ́ mining lókè ọya fódìdí oṣù 6 torí pé àwọn onísùnmọ̀mí wọ́n ń lo mining ọ̀hún láti kówó jọ wọ́n lé àwọn tí ń mining kúrò ńbẹ̀ wọ́n gbébọn tí wọ́n lọ́rùn gbogbo nǹkan tí mining wọ́n gbà lọ́wọ́ wọ́n ta wọ́n fowó ẹ̀ sára rẹ̀ dé and again láti pinwọ́ àwọn tí ń ràn wọ́n lọ́wọ́ látòkè òkun láti pinwọ́ ẹ̀kú gbogbo ọ̀nà tó wọ́n gbà wọlé sọ́dọ̀ wọn kíjọba ó gé kíjọba ó blọ́ọ̀kù ẹ̀ gbogbo àwọn nǹkan yìí ńlá lè fi ṣẹ́gun ìgbésùnmọ̀mí lórílẹ̀‐èdè Nàìjíríà. Number 3, border sterilization, that is securing our porous borders to halt the flow of weapons. kí lè léyìn òtá ṣe gbogbo àwọn bodè tó yí orílẹ̀‐èdè Nàìjíríà ká tá a sílẹ̀ tó jẹ́ pé tajá tẹran ní kọjá ń bẹ̀ a lè ka èèyàn tó wọlé sí Nàìjíríà a lè ka èèyàn tó jáde iye ń ta lè kàlẹ́ ń tó gba airport lọ iye ń ta lè kàlẹ́ ń tó gba seaport lọ torí wọ́n lákọọ́lẹ̀ wọn ò sì déédéé lákọọ́lẹ̀ torí owó ta fẹ́ gbà lọ́wọ́ wọn náà ni. So àwọn tí ọ̀wá lákọọ́lẹ̀ wọ̀nyí lọ́pọ̀ jù gbogbo bí ni wọ́n fi ń fọgbọ́n àyíníkẹ́ ọgbọ́n àyíní padà gbé nǹkan ìjà olóró wọlé wọn ni bí wọ́n ṣe ń dìs tó bọ́n ṣe ń pieces ìbọn tí wọ́n kó sábẹ́ ọ̀kadà wọn ni bọ́n ṣe ń pieces ẹ̀ tí wọ́n kó sínú ẹrù tí wọ́n bá dì dé jẹ́ pé ńgbà tẹ́ ẹ̀ bá rí kógùn tẹ́ ẹ̀ rí dọ́ọ̀gì ẹ̀ nímọ̀ pé jagunlabi wọ́n tú sínú àpò tí wọ́n ń gbé kọjá lọ. Gbogbo eléyìí bá a bá jẹ́ kí àwọn bodè tó yílẹ̀ yìí ká tá a bá mójútó dáadáa àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè táwọn olórí burúkú ara tiwọn náà gbàbọ̀ bẹ́ẹ̀
mo rí bẹ́ẹ̀ kó jágàmù jù bẹ́ẹ̀ lọ ẹ bá ti fún wọn lẹ́tọ̀ọ́ tí wọn ò kì í pẹ́ káàbọ̀ náà ni gbogbo àwọn nǹkan yìí ló jẹ́ kí ìgbésùmọ̀mí kó máa gbilẹ̀ sí lórílẹ̀‐èdè Nàìjíríà. Another thing, community intelligence, empowering local communities to become the front line of information and resilience. N tí mo sọ náà lélẹ́yìí kò sẹ́ni tí mo lè tú bí onílé kò sẹ́ni tó lè tú ìlú bí onílùú kò sí bí jagunjagun kan ṣe lágbára tó láti jagun nínú ìlú tí kì í ṣe tiẹ̀ ó nílò àwọn èèyàn tí ń bẹ nínú ìlú àwọn eléyìí ni ó fi ibi tó dò wà hàn ṣé wọn ò gbẹ́ kòtò síbì kan débi tó jẹ́ pé tí bá ń lọ inú kòtò ni ó parí ayé ẹ̀ sí ṣé wọn ò dẹ́ takú sínú oko débi pé yóò mú àwọn tán bá láwọn fẹ́ lọ jagun tí ó mú wọn lẹ́sẹ̀ tó jẹ́ pé èyí ìdáhùn lápadà fi wá pa wọn gbogbo oríṣiríṣi nǹkan báyìí ńlá nílò àwọn èèyàn náà lù láti gbé ìgbésẹ̀ tá a fẹ́ gbélé lórí. Then these documents are not secret, they are shelved. We call upon you, Mr. President, to implement them without further delay. A final appeal or to history and hope. Kí tó ṣe léyìn ẹ jẹ́ kí n gba ìṣẹ́jú méjì nínú ìṣẹ́jú yín pẹ̀lú ògo Ọlọ́run tí mo bá padà dé wọ́n tẹ̀ síwájú má fọ̀rọ̀ yìí ṣàwẹ́wà o má fọ̀rọ̀ yìí ṣeré o bó o ṣe ń gbọ́ má wo tàkàndọ́ra Awikonko bá a ṣe jọ fẹ́ bọ́ kúrò ní wàhálà ìjínigbé àtìfẹ̀míṣòfò ní kájọ máa ro látàrí èyí bó bá ṣe ń wò ó kọ́ ọmọ bá ń pín má wo tọ̀dọ̀ mi o wọ́n sọ ní sọ wípé Awikonko ń wá followers Awikonko ń wá viewers o information ni mo mú wá fún ọ very vital information indeed tó jẹ́ pé possible kọ́ ọmọ bàrú ẹ̀ pàdé bó bá bá pàdé lẹ́yọ lọ́ọ́ bá pàdé. gẹ́gẹ́ mo sọ mo ní a final appeal to history and hope. A final appeal to history and hope. Mr. President, you promised the nation renewed hope. The Nigerian people will still believe in that promise. But hope without concrete action is a cruel illusion. Ààrẹ wa, Aṣíwájú Bola Ahmed Tinubu, ẹ ṣèlérí ìrètí ìgbà ọ̀tun fún wa. À ń béèrè lọ́wọ́ ara wa lójoojúmọ́ ṣé ìlérí yẹn lè wá sí ìmúṣẹ? Ọ̀nà wo ni ó gbà wá sí ìmúṣẹ? Torí pé ìrètí pípẹ́ máa ń sọkàn lójòjò. Àpáàdé ẹ̀yìn ọ̀làgùn pé ìyá rẹ̀ ní ọ̀já mọ̀ ṣùgbọ́n àwọn action tó yẹ ká rí kò tó action tá à ń rí kò tó nǹkan tá a retí. So history is watching. The mothers of Zamfara, the orphans of Katsina, the soldiers in the trenches, and the displaced millions of IDP camps are watching. This is the defining moment of your presidency. We urge you to 1. Declare a state of emergency on banditry in all affected states. 2. Authorize and fund the immediate full-scale implementation of existing military plans. 3. Initiate a comprehensive crackdown on the economic enablers of banditry from illegal mining to ransom networks. Because bí wọ́n bá fẹ́ gba ransom bó ni wọ́n ṣe ń pè wá bó la ti ń gbé ransom lọ fún wọn dání ń gbà á tán bá gba ìbò ni wọ́n ń gbé ransom yẹn sí ṣèjọba ọ̀dẹ̀ mọ́ ń pa rẹ̀ bó ni ransom dá gbé fún wọn bó ló ṣe pọ̀ tó sáà ń transfer ẹ̀ sí àkáǹtì ni àkáǹtì wo la ń transfer ẹ̀ sí ibi tẹ́ bá gbé 100 million naira lọ ní cash ibi tẹ́ bá gbé 50 million naira lọ ní cash sorry o ẹni tí yóò rù gan ọrùn ọwọ́ yes ríru owó kéèyàn rù 50 million naira ọrùn ọwọ́ o kéèyàn rù 100 million naira ọrùn ọwọ́ kódà kó jẹ́ 1000 naira ẹ mọ̀ pé owó náà wúwo ni ńlọ́jẹ́ Yorùbá sọ wípé ẹni tó bá sọ pé òwú ọ̀tẹ́rù ìwọ̀nba tí ó fi tanná ló mú.
If you act with the courage this moment demands, history will record that you altered the bleeding and begin the healing of our nation. If we hesitate, the enemy advances, and the verdict of history will be merciless. The power is in your hands. The strategies are on the table. The Nigerian people are behind you. So, òótọ́ ọ̀rọ̀ gidi gbangba ńlẹ́lẹ́ o. Ẹ̀rí pé gba tí mo rókọ pé inú gúrùpù Bola Ahmed Tinubu ló wà, mo kọ́kọ́ fẹ́ mọ́ kà mọ́. Ṣùgbọ́n gba tí mo tún wá wo síwájú, mo tún wá rí pé ọ̀rọ̀ tó ní kìmí, ọ̀rọ̀ tó nípọn ní bẹ́ẹ̀. Ẹ béèrè lọ́wọ́ mi pé ṣé n ò rí tẹ́lẹ̀ kí n tó kà ní. Rárá o, mi ò tí ì ká tẹ́lẹ̀. Topic yẹn ló amaze me. Mo fi mọ̀ pé point máa wà nínú tí mo fẹ́ kà. Then, end this nightmare. Declare total war on banditry now. For the sake of the living, for the memory of the dead, and for the future of the Federal Republic of Nigeria. Signed, Otunba Dr. Abdulfalil Abayomi Odunwo, DSC, (HC), National Chairman, Asiwaju Ahmed Tinubu Support Group, AATSG. Date, Wednesday, 19th November 2025. Email, ncnchairman@aatsg.org.ng. Phone number one bẹ́ẹ̀ ń ní pé website www.aatsg.org.ng. As we look to the future, let's embrace the important role our choices play in shaping the destiny of our nation. Together, let's commit to the path of active and positive citizenship. Loyal to the president, loyal to Nigeria, loyal to the truth. Àná Olódùmarè ò ní fi wá sílẹ̀ o. Mo nígbàgbọ́ àwa tá a jẹ́ ọ̀jọ̀gbọ́n, a rí gbólóhùn kan tàbí méjì mú nínú àpilẹ̀kọ tí mo kọ.